ká tó máa lọ nínú àwọn ètò wa gbogbo. A kí àwọn náà káàbọ̀ sáàrin wa wípé wọ́n kúkú láyọ̀, wọ́n balẹ̀ láyọ̀, wọ́n dẹ̀dẹ̀ lù lórí láyọ̀. Ayọ̀ tẹ fi débi náà, ayọ̀ tẹ náà ẹ̀ máa fún wa. Àdèmí pọ́ìntì o, ní gbogbo bàtà yìí bá ń jẹ́ ayé àgbègbè ìṣàwátì. Ẹ ti jó e ní ìlú lórí àtúbọ̀ máa ti jọ lórí ìta. Ṣùgbọ́n kí á tó máa lọ gẹ́gẹ́ bí ìṣe, àdúrà la máa kọ́kọ́ ti bẹ̀rẹ̀ àwọn ètò wa. À á pé yèyé oge wa ní ìlú lórí. Láti kọ́kọ́ fún wa ní àdúrà bẹ̀rẹ̀. Tó bá fẹ́ fún wa ní àdúrà ẹ̀jẹ̀ bí gbogbo àti ètò kí á gbé ọlọ́run padà. Ẹ̀yin lálábẹ́nú à ń sá sí ọba bìtẹ́ gbọ̀rọ̀gbọ̀rọ̀. Ọba tí ó padà pa láńlọ́ọ̀dù tí ó padà sọ láńlọ́ọ̀dù síta tẹ́nìkan ò lè bá wí. Ọba tí wọ́n ì tí ì kọ́kọ́ ọ̀tú rẹ̀. Alágbára ńlá, ọba mi ò yígíyigì. Agbẹ́yìnga lówùrọ̀ yìí, aṣẹ́yìn lọ́ba àwọn ọba ọlọ́run ẹgbọ́ ọpẹ́ wa. Adúgbò lórí kábíyèsí wa nítorí pẹ́jọ́ èyí ò ṣe ẹ̀yìn wọn. Adájọ́ òní kábíyèsí. Agbẹ́yìnga ọlọ́run ìyanu títóbi lórúkọ yìí olú ẹgbọ́ ọpẹ́ wa. Adúgbò lórí bàbá wa yèyé táyé ṣe àti màmá wa yèyé táyé ṣe lórúkọ Jésù nítorí pé ẹ wá lónìí wípé ẹ wá ṣayẹyẹ tòní kò ní jẹ́ ìkẹyìn fún yín. Lórúkọ Jésù mo gbàdúrà ní ìpadà sílé yín ẹ ò ní rí wàhálà. Ìdààmú tó máa ń dé báyọ̀ téèyàn máa ń jábọ́ nínú plé tó máa ń jẹ́ kí èèyàn ó jábọ́ nínú plé lórúkọ Jésù kò ní nípa lórí yín. Mo gbàdúrà lónìí ní pẹ̀bí. Lórúkọ Jésù níwòye ọdún tó ń bọ̀ a ò ní pẹ̀bí. Agbára tó máa ń mú ìyàn ṣe rere lọ́sọ̀nù gan. Ẹ ti ṣèyí lọ́dún lórúkọ Jésù níwòye ọdún tó ń bọ̀ ẹ tún ṣe jù báyìí lọ. Ó ti ní bẹ́ẹ̀ kò yí padà. Jésù Olúwa wa. Aláìní àti iná. Bákan náà a pè ẹni wa nínú Islam torí mẹ́ta nínú palace la wà yìí mẹ́tẹ̀ẹ̀ta ló dẹ̀ pè sínú palace a pè ẹni wa nínú Islam káwọn náà fún wa ní àdúrà àwọn náà ní apagun pọ̀tẹ́tì ìlú lòdì àlùfáà wa Ṣàráfà owó ní kókó ẹ má bọ̀ kẹ́ fún wa ní àdúrà. Medium, please. Àmọ́ ẹni tí òun bá ṣoore fún tí ò bá dúpẹ́ òun ò ní fún onímọ̀ ìmọ̀ ìtumọ̀ ẹni ilé ìyàtọ̀ pé òun máa fi jẹ́ yẹn ò ní fún onímọ̀ ìmọ̀ ni àwa dúpẹ́ ọlọ́run mọ́ ṣàṣàlékún ẹ̀ ọbẹ̀ látòrí ọba wo lóní adúpẹ́ fún adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run látara yìí lórí ohunkóhun mèremère tí ẹ̀ ń gbèsè nínú ọdún ìdílé lágbọ́rọ̀ ọlọ́run ọba arọ́wọ́lọ́ ẹ̀ nítorí pé àkọọ́lẹ̀ ìṣẹ̀mí ẹ̀dá ó ti wà nínú láwí máa fún ní tí wọ́n kọ́ sí yẹn ọjọ́ yẹn ò ní yẹ ìṣẹ́ tó lè yí padà nígbà tó bá dé àmọ́ gbogbo ìgbà tí ọlọ́ba kọ́ọ́lẹ̀ fún yín tí tó kù lẹ́yìn ìṣẹ̀mí ẹ̀ nílò ìṣẹ̀mí rádaràdà ẹ̀ nílò ìṣẹ̀mí pé ẹ̀ máa fi tọrọ ọlọ́run ìjẹ́ kó ṣẹlẹ̀ bẹ́ẹ̀. Gbogbo àwọn tá a wá rọ̀gbà kan yín náà àti gbogbo òkú ní tọ́lọ́tà lórí olóyè wa òní náà àti ìyàwó wọn àti àwọn náà àti gbogbo àwọn tó gbẹ́rù tì wọ́n nínú ẹbí wọn àti gbogbo àwọn tí wọ́n gbọ́ tí wọ́n wá ọlọ́run dáhùn mọ́ṣẹ́ ìdúró tí nígbà gbogbo gbogbo yín wọ́n gbọ́ síbi ìgbà tẹ́ ẹ bá padà ní délé bá ìbànújẹ́ lé wọn kọ́ ńlá harkabu fiha bisimilahi majiriya wọn mú sáyẹn rọ́bì lágàfo wọn wọ́n sọ ìkàlẹ̀ lára yàrá lọ́fíà o ọlọ́run ní ṣe ọ̀rọ̀ tí omi ti bí Joshua àbí kí wọ́n múlùkọ ọ̀gbẹ́ni Anthony Joshua
níbẹ̀ o. Ó wá láti lo ìbò wá aṣọ tó ní ṣùgbọ́n tó ṣẹlẹ̀ sí ó yàtọ̀ ọlọ́run ṣe ti níbẹ̀. Nígbà kan náà a wá pé àwọn tiwantiwa tilétilé a pè wọ́n ní báyìí a ó pe aláàgbá àti ìlú lòbí káwọn náà bọ́ síta kan wá fún ọ ní àdúrà tí ìṣeṣe. Elédùmarè bá ọ. Ọlọ́jọ́ ìbáṣẹ àkọ́dá ìbáṣẹ àwọn alálẹ̀ tó tẹ̀lé ìlú à ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run nílé ní láti bàbá wa Sulaiman. Ọ̀nà ọpẹ́ tó wá dúró èdè náà Ọlọ́run jẹ́ kọ́nà ọpẹ́ náà kò máa pọ̀ sí. A bẹ̀rẹ̀ láti orí kábíyèsí wa ọba olójú títí tí ó ní bàbá ẹ̀ ń pẹ́ lápẹ̀lẹ̀ àpẹ̀lẹ̀ ní torí ojú ẹni bí òní gbóná sí ilẹ̀ ní títì. A rí ẹ̀gbọ́n wa ìwọ́n wá fi ọpẹ́ fún Ọlọ́run léde. Òye àná náà rí dáadé lóyún. Ọlọ́run akẹ́kẹ́ ẹ̀ dúpẹ́. Ìyàwó yín ẹ̀ dúpẹ́. Arúgbó wa máa bá mi ṣọ́ yín. Àìsàn máa bá mi ṣọ́ yín. Bí wọ́n ṣe sọ wípé tẹ́ ẹ bá ń padà lọ inú orin iṣẹ́ òkúlẹ̀ rìn ẹbí ń wá òun náà ní mọ́tò òun náà lọ́dún plé òun ò ní já plé ní bọ́lẹ̀ àwọn tó láyé ò ní já bọ́lẹ̀ ẹ̀ ní jẹ̀kú ẹ̀ ní mọ̀kú gbogbo orí kọ̀ọ̀kan tó wá dúró tì í lé yìí ìbànújẹ́ ó kéré tó dùn ní pẹ́ẹ́nì kankan à ń súnmọ́dún ọdún súnmọ́ wa ọdún àrùn lábàá ṣe àníṣe ọdún ìbànújẹ́ ẹni wá dùn ayọ̀ wá kún ìbàdàn máa rí léwọ̀ àádọ́dọ̀ já òdòdó já túbọ̀ máa dùn sí ilé lọ́tún lọ́tún tó ń wọlé àná tó sì kù tó dóbi tó kù sí alálẹ̀ lórí abáwa ti wọlé alálẹ̀ lórí abáwa ti wọlé àbúrú tó bá wà ń bẹ̀ wọn bá ti jáde ẹni tó máa dàbí ìlú kò ní rántí wá ẹni tó máa bá wa tó ṣe ló máa wá bí lábẹ́ ìdílé àṣẹ bẹ́ẹ̀ lábẹ́ ìdílé ẹ̀kọ́ láṣẹ lórí tó ìdílé àṣẹ. Ẹ jẹ́ ká jókòó. A dẹ̀ ti dúpẹ́ bákan náà a ti dúpẹ́ lọ́wọ́ gbogbo Àjàyí family pátápátá a dúpẹ́ lọ́wọ́ yín fún ìkọ̀mọ èèyàn ṣe yín o ìgbà tó wá jáwọn mínú a ti ṣe bá wàdà wà ńbẹ̀ àkùtù wálẹ̀ kan tó tún ní ìdíkà wálẹ̀ kejì ẹ mọ̀ ìpè bàbá jẹ́ bàbá wọn bàbá sì wà níkàlẹ̀ ẹni ẹ tún láti padà wá gbà súre ẹlẹ́ẹ̀kejì lágbára lọ́wọ́ lọ́wọ́ ìdílé náà nígbà rẹ̀ ìdílé náà àtúbọ̀ máa tẹ̀síwájú olóyè àti gbàdúrà àdúrà ìṣẹ̀ṣẹ̀ mẹ́ta náà dàgbà ẹ̀rí abọ́ ọwọ́ yìí ẹ̀rí pé bí tí mo gbé yẹn sí ìyẹn ti indicate tó lọ àbẹ́mọ̀ eléyìí yóò jẹ́ ti àwọn olóyè méjì péré náà gbogbo wa lápapọ̀ ẹ jẹ́ ká dìde ká náwó yìí owó olóyè àtowó kábíyèsí owó àdúrà bẹ̀rẹ̀ ẹ jẹ́ ká nà pọ̀ lẹ́ẹ̀kan náà owó àdúrà bẹ̀rẹ̀ ti kábíyèsí àti gbogbo olóyè lápapọ̀. Tọmọtọmọtọmọtọmọ. Ẹjẹ ká jẹ kọ́kọ́kọ́ bí wọ́n ta ọ̀dọ́ fún olóko. Má bẹ̀rẹ̀ nípa tí ló ń jà. Ẹ bá ti dájọ́ àwọn ọ̀rẹ́.
bá tẹ̀ nílé ìgbòkè pẹ̀tẹ́ẹ̀sì o gbọ́dọ̀ lè wọ pẹ̀tẹ́lẹ̀ o torí kò sí wòlé kò tí ì bá náà bá bù kò tí ì bá bù. ẹ sà. Ní báyìí a máa pe ẹ lọ gbogbo àwa ẹbí Àjàyí ó yẹ jẹ́ ká wá sanwó sùúrè owó oṣù rẹ̀ ti kábíyèsí àti tòlóyè gbogbo àwọn ẹbí Àjàyí àtàwọn olólùfẹ́ tá a bá wà ń bí àtàwọn olólùfẹ́ tá a bá wà ń bí ẹjọ́ ó yá gbogbo àwọn olólùfẹ́ tá a bá wà ń bí àti ẹbí Àjàyí. Ẹ jẹ́ kí a dá ọ̀rọ̀ padà sọ́dọ̀ bàbá wa Aláyélúwà kábíyèsí lọ bàbá wa Sọ́líù Adélòkun Ajíbádé lẹ́yìn tí wọ́n bá wa sọ̀rọ̀ tán àtàwọn olóyè tó wá wàá dẹ̀ ṣe ìsìnkú lẹ́ẹ̀kan náà so wàá ó ṣe closing prayer ẹ jẹ́ kí a dá ọ̀rọ̀ padà sí ọ̀dọ̀ bàbá wa kábíyèsí. Esa, cámara metadora, el área de estándar de la agua. Ahí va, no hay que va a máa yíra wa ní tí ẹjẹ́ kájọ dúndùn pé àyẹ̀fẹ́ nìkan ò sí àpò ẹjọ́ sẹ́gbẹ̀ẹ́ fún un.
ẹjọ wọn ní ká má pariwo audience please. ẹgbẹ́ ṣe wí foundation for development bí foundation ṣe máa dúró ọwọ́ ẹ̀yìn bẹ́ẹ̀ ṣe ní jẹ́ kó débẹ̀ ká fi ṣe ẹ máa jẹ́ kí ẹ máa bí ìlú foundation láti fi ṣe ọwọ́ yìí ọlọ́wọ́n adé fún yìí ẹ̀wọ̀n bá ti ṣe apá àti wáyé pé àṣe tó bá wù ọlọ́run tó bá tó ní ká ṣe fún ẹ ṣe sí láṣẹ ọlọ́run kábíyèsí ẹ ṣe sí láṣẹ ọlọ́run. so ẹ̀yin ọmọ mi nínú ìwé yìí ẹ̀jẹ̀ fún ìjọba ìjọba àdúrà tí màá ṣe fún ọmọ mi lóye ẹ rí pé àwọn mùsùlùmí kò ní ṣàdúrà àwọn kírísítẹ̀nì náà ti ṣàdúrà àwọn oníṣẹ̀ṣe wa náà ti ṣàdúrà wọ́n ní kébì náà ṣe èmi ò ní ṣe ti kírísítẹ̀nì mi ò ní ṣe ti mùsùlùmí mi ò ní ṣe ti àwọn díẹ̀ ní òde oníṣẹ̀ṣe ni màá ṣe torí pé ààyè ìṣẹ̀ṣe ni mo wà lágbára ọlọ́run gbogbo àdúrà tí àwọn mẹ́tẹ̀ẹ̀ta lè ṣe á ṣe àdúrà rẹ̀ á ṣe torí àwọn tó ní wá ní àṣẹ ọ̀ká nínú ọ̀ká àti èrè lẹ́nu èrè ní wà púpọ̀ tó alágẹ̀mọ́ lọ́wọ́ tó mú ó yẹ lẹ́kùn. ọ̀pọ̀ tó alágẹ̀mọ́ ló bínú ṣe fcm ṣe ẹ̀kọ́ ló bínú ṣe wọ́n ti sọ yẹn ṣe wọ́n gbé oníṣòro ṣe fún yín ẹ̀ nípàdé àgbákò ẹ̀ dúró àdúyọ ẹ̀ ṣe ń lo ọwọ́ yín máa tó ìlú Trump lẹ́wà ẹ̀ ní pápẹ́ Trump ẹ̀ ní ju wàhálà àyúdò ẹ̀wọ̀n lọ́sẹ̀ kádà fún yín ẹ̀ ṣe rí àwọn ọmọ yín á dùn àdúyọ lójú ẹ̀mí àwọn ọmọ yín á ṣe dáadáa lójú ẹ̀ kiri àwọn ọmọ yín wọn ní ṣọ́ọ̀bù pọ̀ yìí lágbára ọlọ́run ẹ̀ níjà rẹ̀ kádà fún yín á rí bẹ́ẹ̀ àṣìbẹ́ lágbára ọlọ́run á rí bẹ́ẹ̀ àṣìbẹ́ lágbára ọlọ́run á rí bẹ́ẹ̀ àṣìbẹ́ lágbára ọlọ́run ní bá a ṣe bí ẹ náà ló máa rí ẹ ṣe ẹ ṣe. ẹ̀yin tí ẹ̀wí ẹ̀rọ mọ́ ẹ̀yin la sọ̀rọ̀ ó bó ṣe lóòótọ́ o ẹ̀yin la sọ̀rọ̀ ó bó ṣe lóòótọ́ o ẹ̀yin ẹ̀wí ẹ̀rọ àjọ ṣiṣẹ́ kábíyèsí ìdílé Àjàyí wọ́n dúpẹ́ lọ́yìn ìdílé tí a tó wà náà kábíyèsí ti súre fún àwọn olóyè wa a máa pe ẹnìkan láti ìdílé Àjàyí káwọn náà wá dúpẹ́ lọ́wọ́ kábíyèsí fún gbà láàyè tí wọ́n gbà wọ́n láàyè láti tún wálé àápè bá a láti ìlú Ìlòbí káwọn wá dúpẹ́ lórúkọ fámìlì lọ́wọ́ kábíyèsí. ní gbogbo ilé àjẹ́ pátápátá ládùúgbò délẹ̀ à ń fẹ́lẹ́ dúpẹ́ pé ẹ fi ẹgbàá láyè ẹ fi ìsìlámù jẹ ìwé láìṣe àti ìyàwó ẹ̀ ní fún eléyìí jẹ́ àṣemọ fún wa eléyìí jẹ́ àṣemọ fún lágbára Ọlọ́run òde lòdì amọ̀rùn èmi àṣìlọ sílẹ̀ lágbára Ọlọ́run gbogbo olóyè ló dúpẹ́ lọ́yìn o pé
pé ẹ ṣe gan. Ní báyìí a ti ṣe ohun gbogbo tán èyí ṣí sílẹ̀ èyí tó ṣí sílẹ̀ pàpọ̀ ní jáde gbogbo afẹ́wá kúrò níbà ní ìsìn láti máa lọ sí fíìd fún wẹ̀jẹ̀wẹ̀mí gbogbo ohun tá a bá jẹ́ bẹ̀ kò ní bá wa lórí o ẹni tó máa lè dábẹ̀ rú kò ní wọ́n kò ní bá wa pé lórí a lè máa ṣe ní báyìí ẹ jẹ́ ká dìde láti ṣe closing prayer láti máa lọ sí ilé ní báyìí a máa pe olóyè mọ́gàjì ti ìlú Ìlòbí láti bá wa ṣe closing prayer fún àdúrà múlẹ̀. Ọlọ́run alágbára ló ń lo gbogbo àti alága ìgbà lóko àti pẹ́pẹ́ ẹgbẹ́ kápẹ́rẹ́ ó dáhùn ìláyà tàlàfíà ọjà Ọlọ́run máa bá wa lọ Ọlọ́run máa bá wa lọ Ọlọ́run máa bá wa lọ Ọlọ́run àti pẹ́ lórí olóyè wa náà tó wá ṣe ìdílé lónìí Ọlọ́run yẹn lọ́ba àyánu yóò gba àdúrà tí wọ́n ti gbàdé wọn lórí Ọlọ́run jẹ́gàdúrà náà jẹ́kọ̀ọ́ Ọlọ́run ìtumọ̀ pé fún ìṣẹ́gun fún ayé wọn Ọlọ́run bá a ṣẹ́kù fún ọ tó tó ayé bá a ṣẹ́kù fún ọ tó tó bá a ṣẹ́kù fún ọ máa wà pẹ̀lú Ọlọ́run nígbà tí wọ́n bá ń lọ tí wọ́n bá ń bọ̀ Ọlọ́run máa kọ́ bá burú pàdé Ọlọ́run máa kọ́ bá burú pàdé Ọlọ́run jáyé tó ní Ọlọ́run kẹ́kọ̀ọ́ fi sàmì rere ó bá wà pẹ̀lú wọn àgbàdo náà kábíyèsí wa Ọlọ́run máa wà pẹ̀lú Ọlọ́run máa wà pẹ̀lú Ọlọ́run máa fi wọ́n sílẹ̀ o nílò bí ó ti ń dùn ó ti ń tọ́ lásìkò Ọlọ́run máa kó padà kọ́ Ọlọ́run máa kó padà kọ́ Ọlọ́run máa wà pẹ̀lú bàbá o ìgbà tó bá lọ kúrò àbúrò tó kó bá sọ́dọ̀ wọn ìgbà tó bá lọ kúrò ọ̀fìnkúrò tó kó bá sọ́dọ̀ wọn àwọn olóyè pátá Ọlọ́run wà pẹ̀lú Ọlọ́run máa fi wá sílẹ̀ o ayọ̀ àti ìdùnnú lórí àlùkò àfihàn sílẹ̀ ayọ̀ náà tó bá yẹ ká bá Ọlọ́run ayọ̀ náà tó bá yẹ ká bá Ọlọ́run ó wà pẹ̀lú Ọlọ́run máa fi wá sílẹ̀ Ọlọ́run jẹ́ ìdílé àjà iná ìdílé náà máa kó bàjẹ́ Ọlọ́run ìdílé náà máa kó dàrú Ọlọ́run jẹ́ kó máa gòkè sí Ọlọ́run ní ọlá iná àti ẹnu. Ẹ bá mi gbé sí ẹ bá mi sí èmi ò mọ̀ pé gbọ́ tí wà ọjọ́ bẹ́ẹ̀ wá lẹ́nu ọ̀rẹ́ mi ní kó bá rò mí ni mò ń fà wọ́n sí.